الحق من ربك فلا تكونن من الممترين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. adúpẹ́ fún Ọlọ́run Ọba, ayin Ọlọ́run Ọba, bẹ́ẹ̀ náà ni a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àtòun àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà àti gbogbo ẹnikẹ́ni tó ṣe ká ní pé wọ́n fi gìgísẹ̀ wọn fi tẹ̀lé orípa Ànábì wa Muhammad náà. Ìkẹ́ àti Ọlọ́run Ọba kó má fẹ́ nìkọ̀ọ̀kan wa dá. Adúpẹ́ fún gbogbo, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba, a sì ń kí gbogbo àwọn ọmọ ìyá tó ṣe ká ní pé wọ́n ń wò wá, wọ́n ń gbọ́ wa nílé lóko lájò. Etí tẹ́ fi ń gbọ́ wa, Ọlọ́run ní jẹ́ kétí náà kó fi ń lẹ̀ sáyé lọ o. Ojú tẹ́ fi ń wò wá, Ọlọ́run ní jẹ́ kójú náà di o, ọlá títóbi Ọlọ́run. Tó a tó kalẹ̀ sórí ètò wa Al-Bayan lábẹ́ iléeṣẹ́ Al-Haq TV tó ṣe ká ní pé a máa ń na ìbéèrè sí àwọn àfáà, wọ́n sì máa ń fún wa ní èsì lọ́kan òjọ̀kan. Lẹ́nìí a tún pàdé pọ̀ láwọn ní tí ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ní ìmọ̀wó òní tó ṣe ká ní pé àwọn náà ní lórí Al-Haq TV, Sunnah TV, àwọn náà ní gbogbo ibikíbi tá a bá gbé pè wọ́n náà máa ń jẹ́ wa. A tún pè wọ́n lórí ètò Al-Bayan, wọ́n ti tún wà pẹ̀lú wa. À ń tọ́ ọlọ́dọ̀ Ọlọ́run Ọba balẹ̀kẹ́ ọlá, gbogbo nǹkan tẹ́yìn náà ń béèrè lọ́dọ̀ Ọlọ́run Ọba, Ọlọ́run kó má ṣàdínáwọ̀ sí yín, ọlá títóbi Ọlọ́run. Àwọn àfáà wa Sheikh wa Abdulrahman Abu Ruhama, fáwọn tí ò gbọ́ orúkọ náà rí, orúkọ tuntun tí bàbá ń jẹ́ nìyẹn, kí Ọlọ́run Ọba balẹ̀kẹ́ ọlá kó bá wa kẹ́ wọn, ọlá títóbi Ọlọ́run Ọba. Naam Sheikh, ẹ bá wa sálámà sí gbogbo àwọn ìyá tí wọ́n ń wò wá nílé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Naam Sheikh wa Abdulrahman, Ọlọ́run bá wa san yín ní ẹ̀san olóore. Mo rò pé kò í ṣe àkọ́kọ́ tí a ti máa ń ní ìpàdé, kí Ọlọ́run bá kó má ṣe báyìí ní òpin ìpàdé wa, ọlá títóbi Ọlọ́run. Ìbéèrè tí a fẹ́ béèrè òun náà ni pé kí ni ẹ fẹ́ sọ fún wa nípa ìṣe ayẹyẹ Maulidi Nabi? Kí lẹ fẹ́ sọ fún wa nípa rẹ̀? Ǹjẹ́ ìṣesí yóò tọ́ àbí nǹkan kan wà tí a ń pè bẹ́ẹ̀? Náà bí inú ojú bẹ́ẹ̀ lọ. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Tá a bá ní dára wa láàmú, àwọn olùmọ̀ afẹ́ akọ ìpasẹ̀ wọn náà látọ̀ láfi lè rí ẹ̀sìn ṣe. Ọlọ́run Ọba ò sì ní tọrọ nǹkan kan lọ́dọ̀ ìjọ kan kó má fi àwọn ẹni tí ó tọ́ sọ́nà kó má fi kẹ́ ìjọ náà. A ti ń rí ìtọ́sọ́nà láti ìgbà tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́run ti gbéṣẹ́ fún. Lẹ́yìn náà àwọn khulafa ur-rashidun àtàwọn sahaba, lẹ́yìn náà ó kan àwọn a'immatu salaf títí fi adé àkókò yìí, a sì láwọn ẹni rere tí ń tọ́ wa sọ́nà. Lábẹ́ eléyìí, ní ẹ̀kọ́ ta kọ́ lọ́dọ̀ gbogbo àwọn ẹni rere wọ̀nyí, àwọn ni wípé kò sí ohun tí ń jẹ́ al-ihtifal bi mawlidi nabiyyi sallallahu alayhi wa sallam. Nínú Islam, kálá ń ṣe ayẹyẹ ọjọ́ bí fún Ànábì sallallahu alayhi wa sallam kò sí ohun tó jọ, kò nípìnlẹ̀, kò sì dá ihun tá a gbọ́dọ̀ bá mùsùlùmí òdodo tá a gbọ́dọ̀ bá nídìí rẹ̀, kí Ọlọ́run bá kó dákun kó fi wá léna. Naam, ìbéèrè tí a fẹ́ béèrè òun ní pé ará àwọn èèyàn tó ṣe ká ní pé wọ́n máa ń sọ pé Mọ́lúdì ibà iṣẹ́ o nǹkan tó dáa ni. Wọ́n máa ń lo ayé àti ìbẹ́nu Suratu Yunus tí ìbá gbàgbé tí Ọlọ́run sọ pé qul bi fadlillahi wa bi rahmatihi falidhalika falyafrahun. Kí lẹ fẹ́ sọ fún wa pẹ̀lú àwọn ẹ̀rí tí wọ́n máa ń gbára lé yìí báyìí? Ṣé rí ọ̀rọ̀ Mawlidun Nabi sallallahu alayhi wa sallam, kò sí ohun tó sún àwọn èèyàn débẹ̀ tí kì í bá ṣe al-ghulu, kíyàn máa tayọ ẹnu àlà. Al-ghulu fi mahabbati nabiyyi sallallahu alayhi wa sallam. Kama la nífẹ̀ẹ́ Ànábì, kama tayọ ẹnu àlà níbi ìfẹ́ yìí, kama gbàgbé pé bashar ni, èèyàn ni. Ọlọ́run Ọba balẹ̀kẹ́ ọlá ní qul innama ana basharun mithlukum. Sọ fún wọn pé èèyàn bíi tiyín lèmi náà. Yuha ilay. Ìyàtọ̀ tí ń bẹ láàrin èmi àti yín ni wípé wọ́n máa ń ránṣẹ́ sí mi kí n jẹ́ fún yín ni. Iṣẹ́ kí ni? Annama ilahukum ilahun wahid. Ọba kan ṣo ló pè mí àti yín pọ̀. Gbogbo ẹni tó bá ní pé òun ń ṣe Mawlidun Nabi, àkọ́kọ́ ohun tí ń ṣẹlẹ̀ ń bẹ ni pé ó bà ìgbàgbọ́ rẹ̀ jẹ́ síwájú Allah. Ni wípé Ọlọ́run Ọba kò rán iṣẹ́ ní ìran pé fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Èkejì ó pa Ànábì nírọ́. Níbi wípé Ànábì ò jíṣẹ́ pé, iṣẹ́ tán ran kò jẹ́ pé.
Ọlọ́run ọba tí ó mọ̀ ní pé nínú tààtà rẹ̀ fi rí taqarrub ìsúnmọ́ sí ọ̀dọ̀ tòun òun ni ká kí solatul Eid, ká kí solatul khusuf, ká kí solatul istisqa, kódà bàbá fẹ́ ṣe nǹkan fúnra wa ká kí solatul istikhara. Ọlọ́run ọba náà tó fún wa ní àwọn nawafil inú ẹ̀ ní solatul duha. Ọlọ́run ọba náà ló fún wa ní àwọn àsìkò míì tá fi rí taqarrub. Gbogbo eléyẹn Ọlọ́run ọba náà bó ṣe ga nínú ọlá rẹ̀ kò wá ní fún wa ní ihtifal ní pé nínú àwọn ọ̀nà tẹ́ gbà fi súnmọ́ Ọlọ́run ọ̀kan lélẹ́yìí o. Ó mọ̀ burú fún gbogbo ẹni tó bá dì mọ́rú kìíní. Ó tún wá burú ká máa wá gbé àyà al-Qur'an ká máa ṣe tàwílù ẹ̀ láti fi ran ìfẹ́ nu wa lọ́wọ́. Allahu akbar. Nǹkan burúkú ni o. Kí ẹ máa ní kul bi fadlillahi wa bi rahmatihi. Tẹ́ bá lọ wo tafsir Tabari, tẹ́ wo tafsir Sa'di, tẹ́ wo tafsir Ibn Kathir, tẹ́ wo gbogbo àwọn tafasir ńláńlá kò sínú àwọn olùmọ̀. Wọ́n tó àyà lọ bẹ̀. Fadlullah huwa al-Islam. Allahu akbar. Fadlullahi al-madhkur fi hadhihi al-aya huwa al-Islam. Kò sí oore tó bá Islam. Allahu akbar. Wa bi rahmatihi àti ìkẹ́ tí Ọlọ́run ọba fi Islam ṣe fún wa níbi pé agba al-Qur'ani dání tó jẹ́ ìmọ̀nà. Ma anzalna alayka al-Qur'ana litashqa. Allahu akbar. Qur'ani ò ní dìmọ̀ kò ṣorí ibú. Kí ló wá dé tó ṣe ń pé bí Mọ́lídì ṣe tóbi tó ní àárín kankan tó tọ́ka sínú al-Qur'an. Bó ṣe tóbi tó ní wa huwa rahma wa nunazzilu min al-Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. Qul bi fadlillahi wa bi rahmatihi fabidhalika falyafrahu. Ẹ fi al-Qur'ani fi dùnnú ní pé ẹ̀rí tẹ̀lé, ẹ̀rí kẹmú dání, ẹ̀rí òdodo tẹ́fẹ́ kí lórí ayé yìí. Fabidhalika falyafrahu. Kẹ́dùnnú tí Ọlọ́run bá sọ bẹ́ẹ̀ kò ní kẹgbàlùkẹjò. Ọlọ́run ọba ò ní ká gbàlùkájò. Tó bá ṣe wípé ó yẹ ká gbàlùkájò ní orí wa kọ́ ní ti bẹ̀rẹ̀. Dáadáa. Ta ni ìbá mọ jójó tó àwọn sàhábà? Ǹjẹ́ abánú àkọọ́lẹ̀ ń gbé wọn jó? Fabidhalika falyafrahu. Tó bá ṣe wípé ó yẹ ká dunnú ní ọjọ́ táwọn bí kú yẹn kan ò ní banújẹ́. Wọn ní sunkún. Tún padà fi báwo náà mọ́ sọ̀rọ̀ náà gbà aláǹdùnú pé wọ́n bí ànábì. Nígbà tó wá kú ṣó tún yẹ ká tún mọ̀ lọ́ngbọ̀n bí àbó yẹ ká mọ̀ banújẹ́ gbó lọ ó kò láàrin wa. Ó yẹ kó rí wa pé ilmiyan shar'iyyan wa aqliyan mawlidu wọlé. Gbogbo ọ̀nà tí ẹmọ́ fi ń wọn nǹkan láyé àrí kan ta fi wọ́n tàrí pé mawlidu wọlé. Nítòsí ráńpẹ́ a fẹ́ ṣe mawlid ọjọ́ tán á bí wá jẹ́ ọjọ́ fàǹfà láàrin gbogbo àwọn onímọ̀. Kò wá sẹ́ni tó lè sọ pé ọjọ́ date náà báyìí ni oṣù náà báyìí ni ó wá di nǹkan fàǹfà. Ó ṣe lè jẹ́ nǹkan fàǹfà tí ó wá jẹ́ ìtọ́sọ́nà tá a fẹ́ fi ní taqarrub lọ́sọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀mí ló là ṣe fàǹfà lórí ọjọ́ ọdún àwẹ̀ ni. Tọ́lọ́run sì ti sọ fún pé tánàbí sallallahu alaihi wasallam ní fa in kuntum alaykum tó bá dín pé ẹ̀ṣú yóò bá jẹ́ kẹ́ rí òkè ẹ̀ka ọjọ́ kó pé ọgbọ̀n. Ìdán ká má dára wa láàmú. Wallahi ká má dára wa láàmú. Èmi máa sọ fún gbogbo àwọn ọmọ ẹ̀yà wa nínú Islam bí ẹ̀sìn ìrọ̀rùn ni, ẹ̀sìn ìmọ̀wára ẹni ni. Fa innama ahlaka alladhina min qablikum al-ghuluw fi anbiya'ihim. Ihun tó kó àwọn ẹni ìṣíwájú, àwọn ìjọ ìṣíwájú, ihun tó kó wọn parun ni wípé ìkọjá ẹnu àlà lára àwọn òjíṣẹ́ wọn. Ànábì sallallahu alaihi wasallam ní iyyakum wal-ghuluw. Ẹ gbọ́dọ̀ fẹ́ràn èèyàn tayọ bí tó yẹ kẹ́ fẹ́ràn ẹ̀ mọ́. Ọlọ́run kó dàbò kó ṣàánú wa. Kò sí bá ṣe fẹ́ sọ ẹni tó fẹ́ gbọ́ ó gbọ́, ẹni tí ò fẹ́ gbọ́ náà man yahdihillahu fala mudilla lahu. Ẹni tọ́lọ́run bá fọ̀nà mà kò sẹ́ni tí ò nù mà. Wa man yudlil fala hadiya lahu. Ẹni tọ́lọ́run bá sì hànà ọ̀nà mà fún kò sẹ́ni tí ó fọ̀nà mà. Wal ilmu inda Allah. Ọlọ́run bá wa san àwọn àfáwà ní ẹ̀san olóore. Náà ìbéèrè ó tún kù
ṣùgbọ́n kí n tó palẹ̀ mẹ́ yí báyìí nílẹ̀ náà á tún tẹ̀síwájú nínú àwọn ìbéèrè náà òun ni pé níwọ̀nba ọ̀tí ẹ sọ ẹ tú àyà qul bi fadlillahi wa bi rahmatihi ẹ tú al-fadlu tí ń bẹ́ẹ̀ yẹn ń pé islam ni ìyẹn jẹ́ ń pé islam yẹn nìkan tó bá jí torí rẹ̀ ń pé mùsùlùmí ni ẹ ó wà láyé ó máa ń pé mùsùlùmí ó tó fún ẹ kó máa dúpẹ́ lọ́wọ́ kó máa dunnú. àfààní abil islamu la abali siwahu. Allahu akbar. tí yàn kan bá ń fi nǹkan kan fi ṣe fáàrí nǹkan ọ̀kan tó fi ṣe fáàrí ni kí yàn jẹ́ mùsùlùmí. Allahu akbar. ọlọ́run bá wa sàrán àfáà lẹ́sàn rẹ̀ nǹkan tí mo lẹ́yìn ọ̀rọ̀ tí wọ́n sọ ni nùktọ̀ kan nìyẹn tí mo fẹ́ mú nínú àwọn nùktọ̀ ẹlẹ́kejì tí mo fẹ́ jẹ́ kí gbogbo àwọn ọmọ ìyá mọ̀ òun náà ní pé à ń sọ pé à ń ṣe ayẹyẹ ẹni tó ti kú ẹ dákun ṣe bí ń bẹ inú àwọn òbí wa tá a fẹ́ràn tó ṣe ká ní pé ó ti lọ ó sì ń bẹ inú ìyàwó wa tó ṣe ká ní pé ó ti fi ikú fi ṣàgbá wa bẹ́ẹ̀ ni ọmọ tá a fẹ́ràn jù ó wà nínú wọn tó ṣe ká ní pé òun náà ti lọ ẹ jẹ́ ká bira wa ǹjẹ́ àwọn eléyẹn tó ti lọ tí wọ́n ti ṣíwájú wa ǹjẹ́ a máa ń ṣe ọjọ́ òbí wọn rí ẹ dákun ẹ jẹ́ ká gbé sí ìlàkàyè ǹjẹ́ a máa ń ṣe ọjọ́ òbí àwọn tó ti kú láwọn olólùfẹ́ wa rẹ̀ tí wọ́n ti lọ ẹ̀rí àwa fi àwọn nǹkan ẹ̀rẹ́ tá a bá gbé sí ìlàkàyè wò àwa náà á rí i pé nǹkan tí à ń ṣe yí báyìí o kò bójú mu. abúlé ọlọ́run sì dáadáa fún wa a kí àwọn tẹkinísíàn wa kámá bí ṣe rí ibi tẹ́gbẹ́gbà yẹn ó wọlé ṣùgbọ́n yẹn torí àwọn ọlọ́gbọ́n àgbọ́njù mi tán ni àwọn èèyàn ń ṣànábì ìfẹ́ táwọn ní sànábì gbọ́dọ̀ ju tiwọn lọ hadisi sì wà tó sọ fún wa pé ká nífẹ̀ẹ́ ànábì ju gbogbo àwọn èèyàn wọn yẹn lọ ṣùgbọ́n ó dá sọ fún wa ní pé ẹni tán bí táǹtorí ẹ̀ṣọ́dún tó wá kú ìdùnnú wo ló wà ń bẹ̀ fún wa lórí pé ó kò láàrin wa. Allahu akbar. ó takò lákàyè sẹ́. bẹ́ẹ̀ni ọlọ́run bá wa san yín ní ẹ̀san wọn. Allahumma amin. náà èyí tí ó kù báyìí a máa pàdé àwọn àfáà wa ní inú apá kejì ètò yìí báyìí abẹ́lọ́wọ̀n bá ọba àlékè ọlá kó jẹ́ kí àjọba níbi tí ó gbé lérè kó má ṣe yí báyìí ní àsọmọ fún àwọn àfáà wa kó má ṣe yí ní àgbọ́mọ fún gbogbo àwọn tí ń gbọ́ wa tí ń wò wá nílé ọlá títóbi ọlọ́run ọba wasalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Al-Haqqu TV òtítọ́ ni yóò lékè òtítọ́ ni yóò borí. Subhanallah walhamdulillah.